Rotimi Awikoko ó tún ti bẹ̀rẹ̀ nǹkan tó tẹ̀ wá sọ lọ́tẹ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ẹ wo fídíò yìí. Gbogbo ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá lọ ẹbọ ẹni wípé àìfẹ̀lẹ̀ kí bòsí kò jẹ́ kárí ní bánijó tọ́ torí wípé bá a ṣe ń pariwo ìbòsí tẹ́lẹ̀ against gbogbo àwọn bàbá yìí kò jẹ́ kọ́pọ̀ nù yín rí ìdí ẹ̀ tá a ṣe ń làgùn a wá fẹ́ fi ẹ̀lẹ̀ kí bòsí yẹn báyìí wọ́n dẹ̀ ní wípé kí adití lè gbọ́rọ̀ la ṣe sọ lójú ọmọ ẹ̀ nítorí èdè èyí ńkọ́ ẹ jẹ́ bá ń pe àwọn bàbá Kúmúyì bàbá Débóyè bàbá Oyèdépò Mr. Olúkọ̀yà pẹ̀lú gbogbo àwọn ti CAC bàbá Ezekaya bàbá Bíárà bàbá ẹsẹ̀ Ọládélé pẹ̀lú gbogbo àwọn ọmọ tẹ́ ẹ ti bí sílẹ̀ nínú iṣẹ́ ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe yìí a ti rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn pásítọ̀ kọ̀ọ̀kan tí wọ́n hùwà ọmọlúàbí torí wípé à ń sọ̀rọ̀ nípa pé kí wọ́n máa pín oúnjẹ Olúborí pín rice Ọdẹ́kúnlé Epaphras há ẹ̀rọ ọlọ́ta Johnson Suleiman ń há rice bàbá Kúmúyì sọ nínú fídíò kan tá a rí wípé kí ni ìtumọ̀ gathering tẹ́ pè ní church tí ebi ń pa àwọn ọmọ ọjọ́ nítorí ìdí èyí kan pé kí àwọn ọmọ Deeper Life kí wọ́n lọ máa ran àwọn tẹ́bi ń pa lọ́wọ́ àti irú àwọn ìgbésẹ̀ báyìí lọ́lọ́kan òjọ̀kan torí wípé àwa kan dìde wípé ó tó gẹ́ tápá ò bá ṣe é san a ṣe é ká lórí ìgbésẹ̀ yìí dá lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ báyìí ẹ ń sọ fún wa wípé ká máa gbàdúrà láti 1987 ní 87 tá à ń sọ yìí èmi fúnra mi gan ti kúrò ní ọmọ àgbékọ́rùn lọ sóko ká máa gbàdúrà wípé àdúrà ló lè ṣe àbáyín jiyàn ṣùgbọ́n wọ́n ní wípé ìrọ̀lẹ́ ni ọlọ́ọ̀bẹ̀rẹ̀là máa mọ̀ pé òun ru ẹrù ibi tọ́rọ̀ Nàìjíríà gbé dé dúró lénìí ó ti tó ká mọ̀ tẹ̀sí yín lójú nídìí òótọ́ yìí ẹ̀yin bàbá Adébóyè ẹ̀yin bàbá Oyèdépò Kúmúyì gbogbo ẹ̀yin ti CAC Anglican Methodist tẹ́ ẹ sọ wípé ká fi iṣẹ́ oko sílẹ̀ ká yan àdúrà lọ́kùnkúndùn tó bá wá jẹ́ wípé àdúrà yẹn ń ṣiṣẹ́ tó bá jẹ́ wípé kí ni àdúrà yẹn ń ṣiṣẹ́ kí ni díẹ̀ tó jẹ́ pé láti 1980 something tá a ti ń gbàdúrà ní Nàìjíríà with all the resources that we have natural artificial human resources tó bá jẹ́ wípé àdúrà yín ń gbà tàbí pé Ọlọ́run yín ń gbọ́ àdúrà pẹ̀lú ìrẹ̀lẹ̀ ni mo fi ń béèrè lọ́wọ́ yín sá kí ni díẹ̀ tó jẹ́ wípé àwọn pásítọ̀ ló máa gbé ìgbésẹ̀ poverty alleviation lẹ́ni torí pàwọ́ tó ń sọ̀rọ̀ it's a very simple question if prayers are actually what we have always needed in that nation how come we are now having the same set of pastors that asked us to pray or to be praying for donkey years? Why will they be the same pastors that are now admonishing and pleading to their members to be helping other members who can't feed? It's a very simple question. Ẹ̀yin kan wá sórí post mi eléyìí tí mo ń ṣe ẹ máa ní Rotimi o Awikoko àdúrà tèmi ń gbà mo gbàdúrà wípé yín ń ro mí gbà pé yín yẹn dẹ̀ lọ o mo gbàdúrà wípé ọkọ mi tí ò lé o mo wá gbàdúrà mo gbàdúrà Ọlọ́run Ísírẹ́lì ó jẹ́ kókó mi lé o èmi ò lójú awẹ́ o nígbà tí mo gbàdúrà ojú awẹ́ lá o and all of these stories màá máa dúró de irú ẹ̀yin báyìí ní comment section because you have not seen that when you make this kind of comment against our post it shows how selfish that you people are ẹni àmọ̀rí ìbá kú. If you are preaching to us that we should come and accept a particular doctrine or religion, ipe Ọlọ́run yẹn Ọlọ́run aláàánú gbogbo ayé ni, but yet you are the only one, or maybe one out of 1 million, we be the only person that will say Ọlọ́run yẹn aláàánú ṣe gbàdúrà mi àná. What about the 999,999 tó kù? Ẹ̀yin bàbá Adébóyè ìbéèrè ni mo béèrè sá ìbéèrè òdẹ kì í fàjà torí pé ẹ̀yin náà lè sọ wípé àgbà ò kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àgbà yín ti wà lọ́jà báyìí ọmọ tuntun ọmọ ọdún kan ọmọ oṣù kan ti ń ya wèrè lọ́jà báyìí ọwọ́ wa ti tẹ ikú dàda ó ti di dandan ká mọ̀ béèrè ikú tó pa bàbá wa ìbéèrè kékeré ni mo béèrè pé tó bá jàdúrà tẹ gbélé wa lọ́wọ́ tá a fi ṣe oko sílẹ̀ tẹ́ ń ra ilẹ̀ oríṣiríṣi tẹ́ ń ra gbogbo ẹ̀jọ́ tẹ́ fi ń kọ́ prayer camps right tó bá jẹ́ pàdúrà yẹn ni lóòótọ́ kí ni díẹ̀ tẹ́bi ń pa wálé ní tó tún wá jẹ́ wípé yìí náà lẹ́tún wá ń ṣètò poverty alleviation ṣe rí wípé ẹ ti bà àwọn ọmọ Nàìjíríà lórí àtàyè jẹ́ débi wípé títí dé ẹ̀yìn oko ẹ̀yìn odi gan ara òrokùn ara òrò adìẹ lóòótọ́ mo lè má sí lára àwọn tó yẹ pé ẹ̀yìn odi ò gbà fún àfi tí n bá fẹ́ parọ́ tán yìí ẹ rí pé bí iṣẹ́ ni mo wà báyìí ẹ̀yin odi gbà fún mi o ṣùgbọ́n nǹkan ṣara ilé mi kò kàn mí ó kàn mí ó ṣẹ̀wò mọ́ mi lára ó ní ìjà tèmi Rotimi Daniel Awikoko ń jà tó dẹ̀ jẹ́ wípé Elédùmarè ló lẹ̀mí mi lọ́wọ́ kò sí tí ó ṣe mí ẹnìkan ipa igbá ẹnìkan ipa wò kàkà kílẹ̀ òkú ilé ó yà ṣá ni ẹ fún mi ní ìdáhùn síbi ẹ má bá ń pín dọ́dọ̀ àwọn Ọdẹ́kúnlé Epaphras àwọn Sam Òjó Táíwò Òjó torí wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn bàbá yìí láti continue láti mọ bà wá láyé jẹ́ agbára wọn lóhùn òní léwà wà là nígbà ó dìgbà náà ire o. sẹ́rí nǹkan tí Rotimi sọ yìí òótọ́ wà ń bẹ̀ òtítọ́ ó wà ń bẹ̀ mo ti ń sọ ní gbogbo ìgbà wípé ẹ̀yin bàbá wa ẹ máa sọ òótọ́ fáwọn followers ní ẹ̀kọ̀ọ̀kan àtàwọn members yín ẹ máa sọ òótọ́ kì í ṣe gbogbo ogun ló wà spiritual
kì í ṣe gbogbo ìṣòro ló wà spiritual. Ó dàbí ẹni tèmi ń pa tó wá sí church sọ́dọ̀ pastor, kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ wo ló ń ṣe, ọjà wo ló ń tà, béèrè next ẹni kó bóyá gbàdúrà Ọlọ́run agbára àánú dé sí ẹ, Ọlọ́run agbára dé sí ẹ. Irú èèyàn bẹ́ẹ̀ lè léyìí ó lè jẹ́ kó kọ́ṣẹ́ kó yẹ pé irinṣẹ́ lásán ló nílò tẹ́sílẹ̀ fún ní tọ́rọ́ kọ́bọ̀ kó lọ fi ra irinṣẹ́, ṣùgbọ́n kára bẹ́ẹ̀ ẹni kó máa dakù délẹ̀ sórí òkè, ẹni ọ̀tá kan ló ń ṣe, ìyá kan ló ń ṣe. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò la lè máa ṣe ní ìjọsìn tá tún jẹ́ kí àwẹ̀ àwọn èèyàn dínkù. Nǹkan tó yìnbó fi yàtọ̀ fún wa nìyẹn. Sẹ́rí níbi tẹ́mi wà, àwọn churches tó jẹ́ church àwọn white, wọn kì í ṣe vigil bí tiwa, wọn kì í ṣe revivals bí tiwa, wọn kì í ṣe ìgbélé àdúrà bí tiwa, wọn kì í lórí òkè bí tiwa, ayé wọn dẹ̀ ń dà ní àwọn church àwọn white tẹ́mi mọ̀ dáadáa, ayé wọn dẹ̀ ń dà. Because gbogbo ológun yẹn ló ń ṣe ọyá gbàwẹ̀ 21 days kò sí bẹ́ẹ̀ lọ́rọ̀ tí wọ́n máa nínú church wọ́n máa wò ó ta ni ó fẹ́ kàwé tí ò ní agbára, kí ni àwọn lè ṣe sáré àwọn tó lè sponsor lẹ̀ láàrin àwọn. Ta ló ti parí school tó nílò iṣẹ́ tó ti ríṣẹ́, sáré àwọn tó lè employ láàrin àwọn. Ta ló kọ́ṣẹ́ tó rí irinṣẹ́, sáré àwọn tó lè help láàrin àwọn. Ta ló nílò aṣọ, every Saturday wọ́n máa ń pín aṣọ, wọ́n máa ń pín oúnjẹ fáwọn èèyàn, wọ́n ń pín bàtà. Kódà ó dórí àwọn mùsùlùmí, mo ń sọ fún yín pé mo ní àwọn Indians kan ní bíbá tí mo bá ṣiṣẹ́ tí ìyàwó ọ̀rẹ́ mi ń lọ, wọ́n kàn observe pọ́nmọ́ yìí máa ń rìn gbèrègbèrè kiri, and they called her, wọ́n bèèrè ẹ̀ pé kí ni problem ẹ̀, ó ní òní lo accommodation, ó dẹ̀ ní ìdílé iṣẹ́, wọ́n secure accommodation fún, wọ́n dẹ̀ promise pé àwọn máa fún lówó every month. Owó yẹn lọ́mọ yẹn dẹ̀ padà kúrò jọ, wọ́n ní oye month náà máa fi fún, I think 6 months, ọmọ yẹn dẹ̀ padà kó yẹn jọ, ó dẹ̀ padà bẹ̀rẹ̀ business dáwọn mùsùlùmí bíbá ìgbà tó jẹ́ India. So but tó wá jẹ́ Nàìjíríà, ọmọ òní kò fẹ́ kọ́ṣẹ́, kò fẹ́ lọ school, kò fẹ́ tajà, ó wá lọ sọ́dọ̀ pastor pé òun nílò aláàánú, kọ́kọ́ cancel the next thing, ẹni àwẹ̀ fún, ẹni kó máa gbàdúrà aláàánú yẹn kánú òṣìṣẹ́ só máa rí owó láti fi ràn yàn lọ́wọ́, ẹni tí ẹni kó máa gbàdúrà especially èmi tó bá ní ẹgbẹ́ sí abroad, àwa kó picture ẹ̀gbẹ́ wá sọ́dọ̀ yín, èmi tó bá ní ọ̀rẹ́ sí abroad, a kó picture àwọn ọ̀rẹ́ wá sọ́dọ̀ yín, àwọn kan máa rojú àdúrà lẹ́nẹ́lẹ́ni lórí. Tẹ́nìyàn ò bá jára mọ́ iṣẹ́, sọ máa rí picture wá kó wá sọ́dọ̀ yín, sọ máa lè focus lórí ẹ̀, ẹ dá mi lọ. So níbi tó rọ Nàìjíríà wá lọ sìn, àti wípé ọ̀rọ̀ education Nàìjíríà kò determine success. Okay, tọ́mọ bá jáde school tó wá ríṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ cancel ẹ̀ pé okay brother bẹ́ẹ̀ sì wá ríṣẹ́ ìjọba yìí báyà ẹ lè try láti learn 1 or 2 things, kẹ́ wá lo knowledge tẹ ní school yẹn, kẹ́ fi establish ara yín lórí nǹkan yẹn. You won't do that. The next thing ni pé ẹ máa ní kó wẹ́ta náwó ní family wọn tó lè kó picture àṣọdọ̀ yín, kẹ́ máa lò gbàgbà lẹ́nu yẹn lórí pé kọ́lọ́run gba ẹ̀tọ́ wà ní ọwọ́ ẹni yẹn fún, ẹ̀tọ́ wo ló ní sọ́wọ́ ẹni ẹlẹ́ni. Whereas a ní àwọn kan tó yẹ pé àwọn kan wà tó yẹ pé lóòótọ́ wọn kàwé, ṣùgbọ́n nǹkan tọ́lọ̀ ń dá fún wọn, skills tí wọ́n ní, ohun gangan lọ́lọ́run fẹ́ jẹ́ kán fi là. Ẹ wáyé ìsìn, ẹ wọ́n báyọ̀ yẹn fi skills sórí rẹ̀ ń sìn. The richest man in the world ṣe first class ni, the richest man in Africa ṣe first class ni. Mi sọ pé ìwé ò dá o, mi sọ pé education is never a scam o, education dá o, ìwé dá o, mo fi ọ̀nà tó dá mi sẹ́lẹ̀ ìwé dá kéèyàn wà educated o. Ṣùgbọ́n pé nígbà míì náà wà tó bá tiẹ̀ kàwé yẹn náà, o tún lè wo ní wò pé ok tí n bá tiẹ̀ wá ríṣẹ́ ìjọba jẹ́ tún ronú nǹkan báyìí from there ọlọ́run dẹ̀ lè kádàrá kó dẹ̀ jẹ́ lọ jẹ́ tó ń sẹ́ lọ́fíìsì gan lọ. So kì í ṣe gbogbo ẹni spiritual owó wàá orí àjẹ́ ní bàbá wọn, kì í ṣe gbogbo ẹni ọlọ́run bá ọ̀tá family wí, ẹni máa jẹ́ pé ayé ò ṣe o, ó kàn ní counseling ni o, mo fi ọlọ́run ṣẹlẹ̀ rè. Then another thing tí mo tún wá notice Nàìjíríà ni pé gbogbo revival Nàìjíríà ń sìn, visa America gbà, visa Canada gbà, visa South Africa gbà, visa Germany gbà, visa UK gbà, ó ní gbogbo wẹ́ẹ́bá rí kájú sọ́jú mi, àwọn sọ pé revival team ọlọ́run gba visa mi fún mi. Ẹjọ́ ẹ̀yin bàbá wa, ìjọ ọ̀lẹ́fẹ́ bá wa bọ́lọ̀ sọ̀rọ̀ náà pé kọ́lọ́run torí èdè tí wàá ṣe. Torí àwọn tí ẹni ká máa sá lọ bẹ̀ẹ́ àjànú kọ́ ló ṣe bẹ́ẹ̀ o, lẹ́yìn ìjọ ọ̀lẹ́fẹ́ bá àwọn olóṣèlú tó ń kó wá sí church ní ẹ̀fẹ́ bá àwọn sòtọ́rọ̀ wípé kí wọ́n tún ìlú ṣe, kí wọ́n yé máa kó yẹn wá mọ́, tó fowó yẹn ṣe nǹkan dáadáa sí constituencies wọn àti local government wọn àti state wọn. Ara nǹkan tí Rotimi ń sọ nìyẹn. Kí lè yín rí sí? This is Adéọmọdé. Bye for now.